ọjọ́ tá a bí ni sáyé ọjọ́ ńlá ló jẹ́ báyàjọ́ orí kanu ẹ̀ ní bá tún kò ó yẹ ká dúpẹ́ òní lọ́jọ́ ìbí Bánkẹ́ Yétì a genius marketer ẹlẹ́yinjú àánú lọ lọ́jọ́ bí òní Bánkẹ́ Yétì happy birthday to you. Congratulations on your birthday today. Bánkẹ́ Yétì ẹ̀rín gbémi níyì ọmọ dára tán ọmọ dùn tán ó finú dòwú ni ọlọ́jọ́ bí òní ẹ̀mí rẹ̀ ó sọ̀pọ̀ rẹ̀ láyé ó ní kú ní rèwerèwe ó kú àyájọ́ ayẹyẹ oríkádùn míì tó tó kò every March 17 speaks about you kó o gbọ́ kó o tọ́ máa dàgbà nínú ọgbọ́n ìmọ̀ àti òye gbogbo ìdáwọ́lé rẹ̀ ni yóò yọrí sí rẹ̀ happy birthday. Congratulations on your birthday today. Celebrant, we wish you happy birthday.